A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì Ajára Màlífà TV pé ẹ ṣé ẹ kú ìfẹ́ kú ìgbà gbogbo. Ọlọ́run nínú àánú ẹ̀ ò ní pa náà ìfẹ́ eléyìí tá a ní síra wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́ darapọ̀ mọ́ wa ní ìkànnì Ajára Màlífà TV, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ on notification button, ẹ like, ẹ comment, ẹ share. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Kí máa gbé oríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó lábẹ́ ẹni tí ó jẹ́ ọ̀gá yanyan níbẹ̀ CP Ọlọ́rundáre Moshood Jimoh wípé wọ́n kú iṣẹ́ takuntakun eléyìí tí àwọn àti àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn wọn tí wọ́n ń ṣe ní ìpínlẹ̀ Èkó. Ní ìbámu pẹ̀lú eléyìí, kí máa fi tó wa létí, iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ti rọ́wọ́ tó àwọn 8 kan tí wọ́n jẹ́ afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tí wọ́n fura sí wípé wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní agbègbè kan tí wọ́n pè ní Yaba College of Technology àti agbègbè rẹ̀. Ní ọjọ́ 29 oṣù kẹrin ọdún 2025 ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó lábẹ́ ẹni tó jẹ́ alukoro wọn yẹn CSP Benjamin Hundeyin ló fi ọ̀rọ̀ yìí léde wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ti rọ́wọ́ tó àwọn tí wọ́n jẹ́ afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tí wọ́n fura sí wípé wọ́n ti ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lágbègbè Yaba College of Technology ní ìpínlẹ̀ Èkó. Wọ́n fi orúkọ àwọn tí wọ́n fura sí tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà léde. Wọ́n pè ní Adéyẹmọ Abdulsamad ọmọdún 24 tó jẹ́ ọkùnrin, aka Cloud, Hafiz Ẹniìtàn ọkùnrin ọmọdún 28, Ayọ̀mídé Daniel ọmọdún 30, ìyẹn náà jẹ́ ọkùnrin, Ọlámilékan Adéagbo ọkùnrin ọmọdún 26, aka Skinny, Major Samson ọkùnrin ọmọdún 28, Basit Ìṣọ̀lá ọkùnrin ọmọ 20 ọdún, Quadri Síkírù ọkùnrin ọmọ ọdún 26 àti Mariam Saliu obìnrin ọmọdún 23. Ní ìbámu pẹ̀lú ìrọ́wọ́tó wọn la gbọ́ wípé wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìjà olóró lọ́wọ́ wọn, ìyẹn tó jẹ́ pé àwọn ìbọn ìléwọ́, wọ́n ní ọta ìbọn lóníranran àti kátríjì àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àáké àti àdá léyìí tẹ́ tí ń wò lójú amóhùnmáwòrán yìí. Ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ yìí ló jẹ́ kí iṣẹ́ ìwádìí kó tẹ̀síwájú o. Ní báyìí wọ́n ti wà lẹ́ka eléyìí tó ní sí ọ̀rọ̀ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ ìwádìí lọ. Ọ̀gá ọlọ́pàá yanyan ní ìpínlẹ̀ Èkó, ìyẹn ẹni tó jẹ́ olórí wọn CP Ọlọ́rundáre Moshood Jimoh ti wá fi lé gbogbo àwọn ènìyàn létí wípé kí wọ́n lọ fọkàn balẹ̀ o, wípé ètò ààbò ní ìpínlẹ̀ Èkó dọ̀ìndọ̀ìn báyìí ló gbọ́dọ̀ fẹsẹ̀ múlẹ̀, gbogbo wa gbọ́dọ̀ sùn ká fi ọkàn balẹ̀. Ó tẹ̀síwájú ọ̀rọ̀ náà nígbà tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó CSP Benjamin Hundeyin fi ọ̀rọ̀ náà léde. Níbẹ̀ ló ti ń rọ gbogbo àwọn aráàlú pé tá a bá rohunkóhun tẹ́ ẹ rí, ẹ tètè sọ fún iléeṣẹ́ ọlọ́pàá, ẹ má jẹ́ kó jẹ́ ẹ̀yin nìkan, nítorí pé tẹ́ ẹ ò bá sọ fún wa, kò sí bá a ṣe fẹ́ mọ̀. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lálukoro iléeṣẹ́ ọlọ́pàá ló ń fi léde. Lára ìbọn, àdá àti ohun tó jẹ́ àwọn aṣọ ìdánimọ̀ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tí wọ́n gbà lọ́wọ́ wọn náà lẹ́ ń rí lójú amóhùnmáwòrán yìí. Fún ìdí èyí, wọ́n ti wá rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tó sì kù ní ìpínlẹ̀ Èkó wípé ó dára kẹ́ ẹ tètè tẹwọ́ ọmọ yín baṣọ, bí bẹ́ẹ̀ kọ́ gbogbo yín pátápátá náà ni ẹ ó fojú ba iná òfin. Ní ìbámu pẹ̀lú eléyìí ni wọ́n jẹ́ kó yé wa wípé iṣẹ́ ìwádìí ṣì ń tẹ̀síwájú torí ọ̀gọ̀rọ̀ àwọn ohun ìjà olóró eléyìí tí wọ́n bá lákàtà àwọn 8 yìí tí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó tí wọ́n rọ́wọ́ tó yìí lójú ohun tó jẹ́ wípé kò gbọ́dọ̀ wà láwùjọ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan eléyìí tí kò yẹ kó ṣe ni kó má bàa ṣe ni. Ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Èkó CP Ọlọ́rundáre Jimoh ló ti wá fi tó gbogbo èèyàn létí wípé ẹ fọkàn balẹ̀, kò sí mímì kan tí ó mì ẹ̀mí àbí dúkìá yín níwọ̀n ìgbà tẹ́yin náà bá ti tètè ń ṣe alamí ohunkóhun tẹ́ ẹ bá rí. Tẹ́ ẹ bá gbàgbé, ìfiléde ló jẹ́ kí àwọn iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n tètè tẹkọ̀ létí lọ sí agbègbè tí wọ́n pè ní Yaba College of Technology yìí kó tó di wípé wọ́n rọ́wọ́ tó àwọn tí wọ́n jẹ́ afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yẹn Adéyẹmọ Abdulsamad, aka Cloud, Hafiz Ẹniọlá, Ayọ̀mídé Daniel, Ọlámilékan Adéagbo, aka Skinny, Major Samson, Basit Ìṣọ̀lá, Quadri Síkírù àti Mariam Saliu tó jẹ́ obìnrin láàrin wọn. Ọlọ́run nínú àánú ẹ̀ kó dákun dábọ̀ kó má ṣe ọmọ tèmi tí yín lọ́mọkọ́mọ, kó jẹ́ kí wọ́n jẹ́ ọmọ rere. Ẹ jẹ́ ká pín fọ́nrán yìí fún gbogbo àwọn tó bá jẹ́ èèyàn wa, nítorí pé kí gbogbo wa ká lè máa fi eléyìí kọ́gbọ́n lóòrèkóòrè wípé iléeṣẹ́ ọlọ́pàá wọn ò sùn àgàgà ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó, wọ́n wà lójú iṣẹ́ láti gbé ọmọkọ́mọ eléyìí tó bá ta fèlèfèlè. Ẹ ṣé ẹ kú ìfẹ́ o. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí ẹ darapọ̀ mọ́ wa ní ìkànnì Ajára Màlífà TV, ẹ subscribe sí ìkànnì yìí, ẹ on notification button, ẹ like, ẹ comment, ẹ share. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Ẹ ṣé ẹ kú ìgbà gbogbo. Lábúrò ní ìṣọ̀kan tèmi ti yín láṣẹ Èdùmàrè. Títí ìgbà mìíràn tún máa fún yín ní ìfiléde iléeṣẹ́ ọlọ́pàá. Ẹ rántí wípé ààbò ara ẹni báyìí náà làbò ìlú. Ẹ jẹ́ ká dáàbò bo gbogbo ohun tá a bá ní
ká sì rí wípé à ń ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ lábẹ́ òfin. Ẹ má jẹ́ ká daṣọ bo àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn gbàbí àwọn tí wọ́n jẹ́ afurasí adigunjalè, nítorí tá a bá ní kò kàn wá, kó má padà kan ẹni tí ó kàn tí ó fi kàn wá. Aburú ò ní kángun sí ẹ̀dá tèmi tiyín, àwa náà ẹ jẹ́ ká wà lójúfò. Ẹ ṣé, ẹ kú ìfẹ́, ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button, ẹ like, ẹ comment, ẹ share. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Títí ìgbà mìíràn tá a tún máa fi mú léde mi wá, ẹ rántí wípé pánsá ò fura pásá jáná, àjàfúra àjàjìn bó nílé ò bá fura olè ní òkú nílé ní tèmi tí olè ò ní kó wa lẹ́rù lọ. Ẹ ṣé o, ẹ kú ìfẹ́, ẹ kú ìwà gbogbo.